níbo lèmi jẹ́ o Àbẹ̀kẹ́ ni mi àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe show gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ námù lóró òkè àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ńlẹ̀ wọ́n ní ẹja lónìí bú kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú owó yọ́mọ́ rí Bísí Ológe show ni ẹ mọ́ tẹ́tí. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين آمين. Gbogbo ẹni tó ń bẹ ní òró ẹ jókòó. Self-evaluation. Yẹra rẹ wò. Ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. Gbọ́wọ́ rẹ méjèèjì òkè ó fi pariwo Ọlọ́run. Allahu Akbar. Tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar. Ọlọ́run ó ṣàánú gbogbo wa. Àmín. Ọlọ́run ó dúró tì wá. Àmín. Ọlọ́run ó ṣe dáadáa fún wa. Àmín. Ọlọ́run Nábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Tó ìwọ̀n abọ́ ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ a rí pé àsìkò ti lọ. Aago tá a sọ pé àdébí kọ́lá padà wá débí ṣùgbọ́n gbólóhùn méjì ni mo fẹ́ bi wá léèrè olóríire dà gbogbo olóríire kọ́ náwó ẹ̀ olóríire lèmi náà o olóríire lèmi náà o Olóríire lèmi náà. olóríire lèmi náà o Olóríire lèmi náà. bọ́ ọba jẹ́ olóríire náwó rẹ sílẹ̀ padà kọ́ dákẹ́ fẹ́m. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Masha Allah. وقفوهم إنهم مسؤولون وقفوهم إنهم مسؤولون Wakifuhum. وقفوهم إنهم مسؤولون Jalla Mala. وقفوهم إنهم مسؤولون. Jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ sọ fún ọ náà gbogbo wa la kú délé màmá gbogbo ẹbí ẹ kú délé màmá o gbogbo ẹ̀yin ọmọ ẹ kú délé màmá o gbogbo ẹ̀yin àbúrò ẹ kú délé màmá Ọlọ́run ó wọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ kú délé màmá o ẹ̀yin màmá ọ̀dà o má wàá gbàgbé ọjọ́ ń bọ̀ وقفوهم ọjọ́ ń bọ̀ واتقوا يوما ń ọ̀ràn níbẹ̀ yẹn. إن الساعة آتية أكاد أخفيها لتجزى
تسعى ẹ jẹ́ ká dákẹ́. إن الساعة إن الساعة آتية إن الساعة آتية. إن الساعة آتية bá a bá péjọ lónìí tá a wà ń bí tá a ń ṣàròyé rántí pé irú eléyìí ọkàn wọn náà o. إن الساعة آتية ẹ jẹ́ kí orí wa ó pé. إن الساعة آتية kẹ́ ẹ mọ̀ pé à ń kíra wa pa kú délé ẹnìkan ni. إن الساعة آتية wọ́n ó kí wọn lé yín pé wọ́n kú délé ìwọ náà. إن الساعة آتية check yourself. إن الساعة آتية ikú kì í ṣe nǹkan tá a débẹ̀ tá a máa pariwo. إن الساعة آتية lọ́dọ̀ àwọn àfáà onífánsáfà wọ́n sọ àwọn bí ikú bó ṣe lágbára tó. bókú bá kú tá a bá gbé inú sàárè àwọn àfáà wọn máa sáré pé ẹjẹ́ á ṣe fìdí àwùjọ mẹ́ta. òkúta gbé sí sàárè bọ́bá di ijọ́ kẹta ní ọ̀dára rẹ̀ mà pé n ò sí láàrin àwọn èèyàn mi mọ́ àríra mọ́ nìyẹn o. ọjọ́ kẹta ní ọ̀sẹ̀lẹ̀ sókùnù sàárè wọ́n ní ká ṣàdúà bọ́bá di ijọ́ kẹjọ òní ní ijọ́ kẹjọ àbí ọ̀rọ̀ wọn pariwo. إن الساعة آتية أكاد أخفيها لتجزى تجزى كل نفس بما تسعى bọ́bá di ọjọ́ kẹjọ òkú ọbẹ̀ nínú sàárè الله gbogbo omi ara yóò dànù. الله أكبر àyájọ́ ọjọ́ kẹjọ yẹn náà wọ́n ní àṣàdúà الله ṣàdúà àbí kí ni a péjọ sí ṣàdúà. إن الساعة آتية أكاد أخفيها mọ́mọ́ Abdulwasi Pasuma ó ní gbogbo yín bá wà wàláì tẹ́ ẹ bá wà nìyẹn ìwà nítorí màmá tó kù yìí o ẹ̀san ti pé ẹ wá kí Abdulwasi Pasuma ẹ̀san pé ẹ wá kí nìkan lẹ́ẹ̀ni ẹ lè ní ládá lórí ikú màmá àfi tá a fà farabalẹ̀ àfi bá a bá dákẹ́ fẹ́ náà gbọ́ wá sí. ìwọ náà chẹ́ẹ̀kì ara rẹ bá a bá kúrò ń bí ikú ti kan ẹnìkan nù wa mo mọ̀ pé kìí ṣe mi o. kìí ṣe mi Ẹ́n? kìí ṣe mi. ṣé wọ́n ni mo ní ṣé wọ́n ni. إن الساعة آتية أكاد أخفيها lítújìsá لتجزى كل نفس بما تسعى iná sáàtà àtìyà إن الساعة آتية أكاد أخفيها bọ́ ọ bá ń kí màmá lẹ́ni tó bá ń kí Abdulwasi pé ẹ kú délé wọn ó kí wọn kú délé tiẹ̀ náà. إن الساعة آتية Allah إن الساعة آتية ẹ jẹ́ ká fi ara balẹ̀ kò sí ní tó mú àṣàròyé kí ló kàn ọ́ pẹ̀lú àròyé. farabalẹ̀. mo sọ fún ọ pé àyájọ́ ọjọ́ òní tó ń jẹ́ ọjọ́ kẹjọ olùkú ọbẹ̀ ní sàárè الله yóò wú kan òkè sàárè yóò bẹ́ الله أكبر wọ́n bá bẹ́ gbogbo omi ara ó dànù الله أكبر ta ni ọ́ ta ni ò تراب من تراب إلى تراب ìwọ èpè lásán ta ni ọ́ ẹ́ تراب ta ni ọ́ sẹ́ تراب yẹ̀pẹ̀ ni ọ́ من تراب yẹ̀pẹ̀ tó jáde láti inú yẹ̀pẹ̀ إلى تراب ó sì padà sínú yẹ̀pẹ̀ náà. فخر تراب على تراب mo ń béèrè lọ́wọ́ gbogbo wa lọ́kọ̀ọ̀kan
pé ìwọ tó jẹ́ yẹ̀pẹ̀ yìí kí ló gé rẹ sẹ́lòmíì. وما فخروا وما فخروا. àwọn àmì olókùn à ń ṣàròyé. وما فخروا. ọmọ kórìí burú ni. وما فخروا. ọ̀dàkẹ́ ni ìwọ̀n yẹn ni wọ́n fi mà pọ̀ ń sọ̀fọ̀ ẹni tó kú ò láyé. وما فخروا ترابي على ترابي. mò ń béèrè lọ́wọ́ rẹ ni o àáfà ń béèrè pé kí ni fáàrí yẹ̀pẹ̀ sí yẹ̀pẹ̀. وما فخروا. bó o ló ṣe rí. وما فخروا. kí ni ọ́. وما فخروا. ìwọ tí wọ́n ó bò mọ́lẹ̀ tí wọ́n gbàgbé rẹ. وما فخروا. wọ́n gbàgbé rẹ bí ẹni pọ̀ bá wọn ṣe nǹkan kan rí láyé. فخروا ترابي على ترابي. Allah. وما فخروا ترابي على ترابي. bó bá fẹ́ yé ọ pé yẹ̀pẹ̀ ni ọ́ bí ó bá sì yé ọ bó o bá délé lálẹ́ yìí lọ́ọ̀rẹ́ tẹ́ aṣọ white sórí bẹ́ẹ̀dì tó ti fẹ́ sùn bí wọ́n bá pe irun àsùnbà kọ́ dìde kọ́ fọwọ́ gbá orí aṣọ funfun yẹn wò ọ́ bá yẹ̀pẹ̀ ń bẹ̀ bó o ti ṣe ń yòrò lójoojúmọ́ nìyẹn bó o ṣe ń yòrò lójoojúmọ́ nìyẹn. فخروا ترابي على ترابي. Masha Allah. وما فخروا ترابي على ترابي. mi ò gbọ́n tó wí. turabu min turab. min turab. من ترابي إلى ترابي. ọ̀ ń sàárẹ̀ wọ́n wá dá ọ lẹ̀ lọ́sibítù ọ wá délé ọ̀jẹun tó ń làágùn tagbárí àwọn èèyàn rẹ wá ń sọ fún ọ pé adúpẹ́ fọlọ́run àlàáfíà dé àlàáfíà ò dé kò sálàáfíà ń bẹ̀ wallahi ń dágbére àlìkìyàmà ni. تراب من ترابي إلى ترابي. ẹran ara rẹ ló ń sunkún bóun fẹ́ tọmọ ìyá àwọn lọ́ta lọ́mọ ìyá rẹ̀ yẹ̀pẹ̀. وما فخروا ترابي على ترابي. Allah. وما فخروا ترابي على ترابي. bàbá wa mi olókùú báyìí ló ti mẹni tó ní làákàyè ó sì mẹni tó lọ́wọ́ dá làákàyè mọ́ kí ló fa àròyé kí ló fẹjọ́. Masha Allah. kò sí nǹkan kan téèyàn jẹ́ ọmọ òkú ni òkú ọmọ òkú. gbogbo wa tá a lá ń bẹ yìí ààrẹ nìkan tó lè náwó ẹ̀ sókè pé àwẹ̀ tọdún tí ń bọ̀ ọ́ bá wọn láyé. Allah. Allahu akbar kabira. ẹ̀dá ò jẹ́ nǹkan kan jòkú ọmọ òkú lọ. èmi ò ní bàbá mọ́. èmi ò ní bàbá mọ́. èmi ò ní ìyá mọ́. wọ́n yọ ṣẹlẹ̀ sí wọn náà bẹ́ẹ̀. bọ́ ọ bá sì ní bàbá rẹ̀ ń bọ̀ wá kú náà ni. bọ́ ọ bá sì ní ìyá rẹ̀ ó kú ni. ẹ jẹ́ ká chẹ́ẹ̀kì ara wa dákẹ́ fẹ́ mú kọ́ chẹ́ẹ̀kì ara rẹ wò. wàsúnà sábì. kí ni múra rẹ. ìtìnà gàríkọ. Allah. wàsúnà sábì. filibayitina gàríkọ. ẹ jẹ́ kí gbogbo wa ká chẹ́ẹ̀kì ara wa wò lọ́kọ̀ọ̀kan. check yourself. mo lo lórí ayé dé. níbo lọ wà ń lò lọ. bó o wá lọ̀rọ̀ rí ó ṣe rí. ǹjọ́ o lè jẹ́ èèyàn láyé kó o tó lọ. bó o bá jẹ́ èèyàn ń kọ́ kí ló fẹ́ fi jẹ́ èèyàn rẹ ṣe. sátàrọ̀ hálò àǹkọ̀rì bí. Masha Allah. ilá kọ́mi kàlámù Sokoto ila qawmi kalamu Sokoto. Ọyẹ jẹ́ adákẹ́. wàyà èèyàn bú tọ́ba kù láàrin wa ni ò ní dákẹ́. wàyà hàdà. Fàyà àdà. wàyà hàdà sátàrọ̀ hálò àǹkọ̀rì bí. Allah.
Allahu akbar. إلى قوم كلامهم سكوت إلى قوم كلامهم سكوت. Àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan wọ́n ní àwọn lọ bí Bera Grand ilẹ̀ wá ṣúbà wọn ń bẹ̀ làwọn wá ń gbọ́ báwọn òkú ṣe ń kùn irọ́ ni à ń pa. ويا هذا ọ̀rọ̀ tí ọba bala aka ìmọ̀ ẹ̀ mọ̀jẹ̀ abára wa sọ́mọ́. ويا هذا يا هذا ويا هذا سترحل عن قريب a padà bí ọ léèrè láìpẹ́ yìí o. سترحل عن قريب mo ní ọ̀dákẹ́ náà ọ̀dákẹ́. سترحل عن ọ قريب padà wá lọ rè jọyìn àwọn tí wọ́n ti dákẹ́ tí wọn ò ní sọ̀rọ̀ mọ́. إلى قوم كلامهم سكوت إلى قوم كلامهم سكوت. bá a bá pa wá nítorí màmá tí ò sí mọ́ yìí ìwọ náà ti ẹ̀ jókòó rò ó wò ń bo ni wọ́n kú sí. ويا هذا sáwọn èèyàn ṣáájú òkú rẹ. ويا هذا mo ń bi ọ́ léèrè ní o bọ́ ọba lẹ́sìn tó fẹ́ fọ́ o. سترحل عن قريب Allah سترحل عن قريب jalla malamu. إلى قوم كلامهم سكوت إلى قوم كلامهم سكوت. òkú la bá wá bẹ́ẹ̀ni. òkú la wá ṣe a gbọ́dọ̀ ṣe bí ẹ ń ṣe ìyàwó ó dà báwọn àfáà bá ṣàdúà wọ́n ṣàdúà ní kálukú sì máa lọlé a sì gbọ́dọ̀ tún pera wa jọ mọ́ lẹ́yìn eléyìí ó di ká máa ránṣẹ́ sí màmá bẹ́ẹ̀ni. a kàn máa ránṣẹ́ sí màmá ní eré amúhàmúwá takùn bí duwa sadaqa. anabi wa Muhammad sallallahu alaihi wasallam. mọ̀dákọ anabi Muhammad ẹ̀ dáhùn. sallallahu alaihi wasallam. ìwọ tó o bá fẹ́ dáhùn anabi Muhammad ọjúwọ́ rẹ báyìí pé sallallahu alaihi wasallam. أرى الخلق يمضي أرى الخلق يمضي أرى الخلق يمضي واحدا بعد واحد الله أكبر ويا ليتني أدري متى أنا مادي ويا ليتني أدري متى أنا مادي. mo ń sọ̀rọ̀ lọ lẹ́ẹ̀kan yára rẹ wò wòra rẹ wò tá a bá tún kúrò níbi tó o bá délé dá wà nínú yàrá ọ̀fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ ntọ́ bá jáde ń bẹ̀ fẹ̀gbẹ́ òsì lélẹ̀ ntọ́ bá jáde ń bẹ̀ wá fi ẹ̀yìn rẹ lélẹ̀. Self-evaluation. yẹra rẹ wò. Self-evaluation. أرى الخلق يمضي. Akí Abdulwasi pé ó kú délé màmá gbogbo àwọn àbúrò rẹ̀ náà a kí wọn àtàwọn ẹ̀gbọ́n. gbogbo àwọn tọ́jẹ̀gbọ́n fún wa kí wọn Allah. àwọn family. gbogbo àwọn ọmọ a kí wọn. Allah. Fọ́dà. وقضى ربك ألا تعبدوا إلا إياه Allahu Akbar. وبالوالدين إحسانا وبالوالدين إحسانا. ẹ pariwo Ọlọ́run. وقضى ربك ألا تعبدوا إلا إياه. èmi náà ni mo lo ọmọ yìí látàárọ̀ Òṣogbo ní ti ń bọ̀ àbí Ìlóbù ní ti ń bọ̀ yẹn. وقضى ربك ألا تعبدوا إلا إياه. Abdulwasi mo kí ọ pé o kú oríire o ti ṣoríire ọtọ́jú ìyá títí o sì lè ṣe ọmọ dọ́dọ̀ ìyá ńjọ́ kan láti ṣàdúà
ọgbàdúrà náà títí ìyá sì fi dákẹ́ lórí àdúrà ó ti soríire ìwọ ti mórí bọ́. وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. mọ̀ ń bọ̀ ìwọ ọmọ bú ọmọ olórí ibú olòṣì olórí burúkú ọmọ ìhàwó ni wọ́n kọ́ tọ́wọ́ aga tán tí ọ̀ràn ti ìyá ẹ̀ mọ́ àwọn wòlíì kan wá sọ fún un pé ìyá rẹ̀ àjẹ́ ni o bọ́ ọba nílẹ̀ àkàyọ́ yẹ kó ọmọ bọ́ sí gbangba kó ọmọ sọ pé màmá mi àjẹ́ ni ẹni ọba fọwọ́ kàn mí ìyá mi ọ jẹ́. وقضى ربك ألا تعبدوا إلا إياه. gbogbo ọ̀pọ̀lọpọ̀ nu wa ń bí la ní ìyá tá a ní baba àti sá fún wa bó o ṣe sá náà ní gbogbo orí ọ̀sá fún ọ láyé. irú ọjọ́ òní ní retí. nígbà tá a mọ̀ ọmọ ìyá rẹ ṣé bá ọba wa kú lọ wà á sọ pé a wá ṣàdúrà fún. ṣètò owó tó fẹ́ fáwọn àǹfààní wọn ó fi wá àbí ti kíni. وقضى ربك ألا تعبدوا إلا إياه. ọlọ́ni lẹ́yìn pé ẹ̀sìn mi àti bàbá àti ìyá ẹjọ́ sìn fún mi lẹ́yìn ìgbà náà. وبالوالدين إحسانا. ẹ wá ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì. وبالوالدين إحسانا. ó ti gbìjà ìyá rẹ lọ́dọ̀ bàbá rẹ fi sọ fún ọ pé sẹ́mi lọ ń sọ yẹn sí ṣé ní tí ìyá rẹ sọ fún ọ nu mo dákẹ́ ńjọ́ bàbá rẹ sọ pé mo dákẹ́ àlámọ̀rí rẹ ti pin ńjọ́ náà. وبالوالدين إحسانا. ó tún gbìjà bàbá rẹ lọ́dọ̀ ìyá rẹ náà pé dádì kí ló ń bí inú tẹ́ torí pé dádì lọ́ọ́ fẹ́ ìyàwó mi nínú ń bí yín ìyá rẹ wá ń ṣe wọ̀ lọ́ọ́ àkíyèsí mi lórí ìyẹn mo dákẹ́. وبالوالدين إحسانا. bó bá lọ rí bẹ́ẹ̀ mọ́ ọ lọ́wọ́ ó sórí burú ayé àtàkì kíámà. وبالوالدين إحسانا. ọ̀ràn yẹn ni ká ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì Abdulwasi. وبالوالدين إحسانا. mo kí ọ pé o kú oríire إحسانا. o kú àjàbọ́ إحسانا. o kú àṣeyọrí. إحسانا. wàláhì gbogbo àdúrà tí màmá ṣe fún ọ ọmọ rírì rẹ̀ ńgbà yà ń bẹ láyé ọ tẹ̀sẹ̀ wá mọ rírì ẹ̀ ní ìsìn. وبالوالدين إحسانا. ọ̀rọ̀ tí mo bọ́ sọ lójoojúmọ́ ni pé má bá wọn búyàn má sì yẹn nìkan lódì gbogbo èèyàn lọ́rẹ́ rẹ àwọn tẹ́ẹ̀jọ́ ń kọrin má bú ẹnìkan kan jẹ́ wọn ó bú ọ ìwọ ni o jẹ́ wọn ó bú mi à bá bú ọ subhanallah. وبالوالدين إحسانا. gbogbo ẹni tó ṣe dáadáa sí ìyá rẹ̀ tó fi bọ́ àlìkí àmà báyìí wàláhì tálà ó ti ráyé ó ti rí ayé ti ẹ̀ wá nìyẹn Abdulwasi ó ti ráyé wá. وبالوالدين إحسانا. ká tó dé bíbà yìí gbogbo ìgboro ló kún táàjọ wá ń du bá a ṣe débí. àríbi kọjá nítorí báwa ń lo mọ́tò tó ní sìnrìn ńlá fi rí bíbà yìí dé ẹgbẹgbẹ̀rún èèyàn fẹ́ rí ọ kí wọ́n tún wù ọ́ ńgbà tí ìyá rẹ kú látàsìkò yìí lọ wọ́n máa rí ọ sí dáadáa ni. Amina. látàsìkò yìí lọ o ò tún wá owó kiri mọ́ owó ni ó máa wá ọ. Amina. látàsìkò yìí lọ o ò tún ní máa wá yìí káàkiri mọ́ iyì ni ó wá ọ. Amina. ẹ̀mí gígùn ọ wà wá ọ. ọ wà ní ẹ̀mí gígùn. àwọn ọmọ ó ṣe ń tó ṣe fún màmá wọn ó ṣe fún wọn náà. غزوتك مولودا ويلتك يا فيا تحل بما أدنى إليك وتنال. bọ́ bá dijọ́ mi wọ́n máa ṣe wá sí ìyẹn fún òkú là ń ṣe. وبالوالدين إحسانا. وبالوالدين إحسانا. ìwọ náà jẹ́ kí ara rẹ wò kí ni ń bẹ láàrin ìwọ pẹ̀lú ìyá rẹ kí ni ń bẹ láàrin ìwọ pẹ̀lú bàbá rẹ. ó yẹ ìyá rẹ lódì.
ìyá rẹ̀ mọ́ bàbá rẹ̀ yìí èèyàn burúkú ni ó sì gbà bẹ́ẹ̀. ìwọ náà gbà bẹ́ẹ̀. وبالوالدين إحسانا Allahu akbar. إما يبلغن عندك الكبر aduhuma aw kilahuma أحدهما أو كلاهما wala tanharhuma wala tanharhuma. ولا تنهرهما Allah. وقل لهما قولا وحفظ لهما جناح ذل من الرحمة Allah. وقل رب ارحمهما كما ربياني صغيرا. gbogbo ń tá a kà kalẹ̀ yìí ló ṣe fún màmá ó fi hàn màmá pé ẹ̀yin lẹ bí mi ìyá náà sì fi ẹ̀mí kan ṣàdúrà fún ọ láti yọ ọdún yìí tí ìyá ti ń ṣàdúrà fún ọ nígbà wọn ń sọ fún mi wọn ló sunkún púpọ̀ mọ̀rọ̀ yẹ kó o sunkún ọ̀rọ̀ yẹ kó o máa mọ̀ pé igi lẹ́yìn ọgbà rẹ nù. Olúwa bá mi kẹ́ màmá mi yọ ọba rẹ̀. dákun má ti kọrin bọ kínní yìí. má fi wá sílẹ̀ láìkẹ́ nítorí wípé wọ́n kẹ́ mi lásìkò tí mo nílò kí abiyamọ. alihumu madirasa tulewula umi mualima tulewula amalatini fibatini abura ahun wàwádọ́ àtìní ìyá ọmọ ìsìnkúra ahun nǹkan abẹ́mi bí ìyá mi ò tún sí láyé mọ́ ẹwà rẹ̀ lójú mi bí áńgẹ́lì yóò dájẹ́ pin lọ sáńgẹ́lì kan lẹ́wà tó máa mi gan ni mi ò máa rí náà tó lé ní tí mo lè fi wé àfi kí n sáàbì sí fótó àkínbá kí ọba mi tó fi yá mi gẹ̀mí o ṣeun gan lọ́jọ́ tápá tí mo ní òwúlò mo ti lo tiwọn ẹni rọ mí lókì lágbo máa kú iṣẹ́ ọmọ ẹni sunkún nítorí ààrẹ mi ò ṣeun gan ẹni sunkún nítorí ààrẹ mi ò ṣeun gan òkè àkọ́kọ́ tí mo kọ́ mọ́júmọ́ sálóge wọn wọ́n kù mí lóṣùn ní àtìkè ojú rẹ̀ pépé wọ́n tún lé ojú mi ní tìró ẹwà bíi amọ́ awẹ́ mi kó tó di ipò ẹ̀kú iṣẹ́ ọmọ ọ̀yàn rẹ̀ tó dà ní ara ẹ̀ ó fi fún ọmọ ìyá mi o ìdùnnú mi o ayé mi o ọ̀run mi náà tún jẹ́ áńgẹ́lì láwòrán ẹ̀dá màlúbáṣe ẹ ẹni rọ́kẹ̀ bí ìyá mi kò sí láyé aláforítì bí ìyá mi sọ́lọ́ tún dàsá àwòrán àwòkọ́ṣe tó dàsá ní ìyá mi fún ayé ìyànjú láyé mọ́ ẹ̀nà màmí àdìjà kú búra ajá lókù tó lè gbà ó jìyà ọmọ kan bàbá ní wàá kọ́ nípa rẹ̀ ìwé máa kún bàbá ní sọ̀rọ̀ nípa mọ́mí mi máa sọ̀rọ̀ rẹpẹtẹ ẹni jagun o jagunjagun ni ẹni jagun nítorí mi kì í lè rọ́wọ́ rí ẹni ó jìyà nítorí mi àdìjà màmá abiyamọ tó jẹ́ alárànṣẹ́ ni màmá mi jẹ́ gbogbo méjì yóò kọjá ọ̀rọ̀ àǹfẹ̀kọ̀wé yẹn ìyá jùyà má fi ìyá rẹ̀ wé màmá tí mo ní. وبالوالدين إحسانا وبالوالدين إحسانا. ọlọ́ni ẹ ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì. إما يبلغن عندك الكبر èyí tó bá ti dàgbà sí ọ lọ́wọ́ tọ́jú wọn. أحدهما أو كلاهما bó bá jẹ́ àwọn méjèèjì náà ni tọ́jú wọn. ولا تقل لهما أف o gbọ́dọ̀ ṣe sí àwọn òbí rẹ. ولا تنهرهما o sì gbọ́dọ̀ jágbe mọ́ wọn. وقل لهما قولا كريما. gbogbo ohun tí Kùránì kàkalẹ̀ yìí Abdulwasi gbogbo ẹ̀ ló ṣe mo kí ọ pé o kú oríire. واخفض لهما جناح الذل من الرحمة. báwọn èèyàn ńlá bá tẹ̀lé ọ lọ létẹ̀ ẹjọ́ lọ́dọ̀ màmá àwọn ń rí bó o ṣe ń ṣe pẹ̀lú màmá pé bọ́ ọba ti débẹ̀ ọ gbára yílẹ̀ ọ dọ̀bálẹ̀ ọ kúnlẹ̀ ó dì má màmá lọ́rùn ọ parí. واخفض لهما جناح الذل من الرحمة. ọlọ́run ní bẹ́ẹ̀ bá ga tẹ́ rẹ̀ yẹ apá yín lè fáwọn òbí yín. وقل رب ارحمهما كما ربياني صغيرا. àdúrà tó kù tó máa ń ṣe nìyẹn o. وقل رب ارحمهما كما ربياني صغيرا. ìwọ ọlọ́run bá mi kẹ́ màmá mi kẹ́ ju bó ṣe kẹ́ mi nígbà èwe lọ. àbí ọlọ́run Abdulwasi o ti mórí bọ́. o ti mórí bọ́ ntọ́ ba yé àwọn ẹnìkan jẹ́ nìwọ́ ṣe tọ́ da fún ọ yìí. ẹnìkan gbà ṣubú lẹ́gbàgá. ntọ́ ba yé àwọn ẹnìkan jẹ́ ìyá wọn máa ránṣẹ́ sí wọn ò ní lọ
Allah. bàbá wọn ránṣẹ́ tí wọn ò ní yọjú Allah akbar. wọ́n wàá dúró de pé ńjọ́ ìyá bá kú àápa màálù ńjọ́ ìyá bá kú gbogbo ayé ní ọgbọ́ òfò ni wọ́n ṣe khusranul mubin òfò tó fojú hàn ní ọmọríbọ́ mọ́bọ́ dúpẹ́ gbogbo jàmẹ́ ẹ̀ bá mi sọ fún alhamdulillah. Alhamdulillah. bọ́ọ̀ bá torí ti màmá wá wí bẹ́ẹ̀ kí n gbọ́. Alhamdulillah. bọ́ọ̀ bá torí tàbílẹ̀ wá sí wá wí bẹ́ẹ̀ kí n gbọ́. Alhamdulillah. rabbil alamin. ìwọ náà ó ṣe kò ń gé àánú ọlọ́run. Àmín. wa qala rasulullah èyí tá a ṣe lẹ́nìí yìí Abdulwasi ibi ọwà yìí náà lọ wà ọmọ tí ń gó ọ ní gbangba ní ìta lọ́hùn. kò sọ́nà Ọlọ́run ní káwọn èèyàn ó fẹ́ràn yín. kò sọ́nà bí Ọlọ́run ní ká yọ fẹ́ràn rẹ dé. Allahu akbar. ò ní tẹ́ o Àmín. ò ní tí o Àmín. ò ní kàbùkù o Àmín. ò ní parẹ́ máyé lára o Àmín. ìwọ ni best winner nínú ẹbí abẹ̀wò Ọlọ́run ò ní fi ọ́ pa wá lẹ́kún. Àmín. àní sunkún torí tiẹ̀ Àmín. àní sunkún torí tiẹ̀ gbogbo Àmín. àwọn àbúrò rẹ gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ ẹnìkan kò ní ṣẹrú ara wọn Àmín. gbogbo yín lẹ lówó ẹ lọ́lá ẹ nípò ẹ láṣẹ ọlá títóbi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin olókìkí tẹwàá bí. tẹ́ wà ń bí ṣe é rí pé nǹkan gbé nǹkan mì ṣe é rí pé nǹkan ti gbé nǹkan mì láàyè yìí nǹkan ju nǹkan lọ. bá a bá wo bí ìta ṣe kún lọ gbogbo títì ṣe kún lọ gbogbo Ìkẹjà yìí làwọn èèyàn hàngì sí kódà táwọn èèyàn ń bi mí lérè pé bàbá sẹ́ẹ̀sì rọ́mọ yín náà lónìí mo ní bó ti rí ọ̀há tó mú rí àfi bí òkú ìyá gómìnà. abẹ̀wò Ọlọ́run ò ní parẹ́ máyé lára àmín. ò ní parẹ́ máyé lára àmín. ò ní parẹ́ máyé lára àmín. wá wo ń tó ṣẹlẹ̀ lónìí ó yẹ kó wá máa yé wọ náà ngbà mo dé bí ẹni tó kọ́kọ́ ní ṣàdúrà fún òun náà ni kílẹ̀ ń pè Wàsíù Àyìndé lọ kọ́kọ́ ní ṣàdúrà fún olódúró gẹ́gẹ́ bíi pé ìwọ jábúrò òun jẹ́gbọ́n bẹ́ẹ̀ bá wa ti wá ń jọ ń búra yín kọ́ ni mo fi lọ́ọ̀ gbọ́dọ̀ bu ẹni kankan ọ̀ gbọ́dọ̀ bu ẹni ọ̀wálé ayé ti ẹni sálá ó sì rí lò ó lò dọjọ́ alẹ́ ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà a wà gbogbo oníkálukú kọ́ dákẹ́ fẹ́m gbogbo olóríire ni mo ní kọ́ dákẹ́ o a wà ṣe múlíkù jámù à àwọn àfa ò ṣe ní ìsìn Abdulwasi máa sọ fọlọ́hún pé gbogbo tí wọ́n ń ṣe nítorí ìyá mi ni o nítorí ìyá mi ni o nítorí ìyá mi ni o bá ń kẹ́ o bá mi gẹ́ o ọlọ́run ó sì ṣe bẹ́ẹ̀ ọlọ́run nàbí wa Muhammad tó. ìyá níyà mi màmá lásán kọ́ àkàndá ọlọ́run tó là mí láká. òní ká ṣàdúrà fún yín láàfin àti gbogbo àwọn àfa wáìtì gbogbo wọn lápapọ̀ wọ́n dúró táwọn púpọ̀ òní wọn dúró sam má gbàgbé o níjọ́ tó o ti bẹ̀rẹ̀ tó o ti fi wọ́n hàn mí mo sọ pé mo fà ọ́ lé wọn lọ́wọ́ kí wọ́n máa bọ ọbẹ̀ lọ́wọ́ ìyá ò gbọ́dọ̀ kú kí wọ́n sà bí wọ́n bá sá ibi wọ́n bá sá lọ ọlọ́run ó mú wọn ń bẹ̀. kàmá tẹ̀dínú tún dà ṣé wọn náà ọmọ bí orí òkèlè wọn ti ń pọ́n látọ̀dọ̀ rẹ gbogbo èyí tó ti ṣe ń gbọ́dọ̀ lẹ́sàn-án àwọn náà ò pera wọn kékeré nítorí pé wọn náà ò kéré àwọn náà ò sì ní parẹ́ máyé lára àdúrà gbogbo wọn gbà ọlá nàbí wa Muhammad àṣàdúrà fún aláàjì wa ọmọlé ńlá aláàjì wa fìjàbí láti Ìbàdàn dáadáa yóò ní bàjẹ́ o ẹ̀ ní parẹ́ máyé lára o àgbà oyè nìyẹn ní Ìbàdàn Adéwálé Àyùbá ọmọ mi dáadáa ni ọmọ mi dáadáa ni inú ọmọ kan tó nígbàgbọ́ sọ́lọ́hún ló wà bí n bá sọ kinní kan lénìí yóò yà yín lẹ́nu Àyùbá ńgbà tó wà ní Amẹ́ríkà ó tún wá ń lọ ilé ẹ̀kọ́ ó wá dijọ́ kan wọ́n wá ránṣẹ́ sí pé kọ́mọ́ ti ìwálé o bọ́ ọ bá wálé ìjàmbá ń bẹ ńlẹ̀ o mo wá dáhùn mo ní Àyùb ta ló ní ìjàmbá ń bẹ ńlẹ̀ bọ́ bá rí bẹ́ẹ̀ jẹ́ ń ṣàdúrà l'Amẹ́ríkà ń bí káwọn ọmọ mi tó wà nílé káwọn náà ò ṣe wọ́n á sọ fáwọn aráalé tó sọ bẹ́ẹ̀ fún ọ pé gbogbo tí wọn bá lè fi ṣe sàrà kí wọn ó ṣe sàrà njọ ọba ń lọ Nàìjíríà wọn wà á pàdé rẹ ni Ọlọ́run ti ṣe bẹ́ẹ̀
ọlọ́run ṣe bẹ́ẹ̀ Allahu Akbar. ò ní parẹ́ o àyùbá ò ní parẹ́ o aláàjì wa ọlá sẹ́wù abana wọ́n ní 50,000 wọ́n ti mú fáwọn ọmọ wọ́n ní ká bá fi ṣàdúrà pé ẹ̀yin ikú Alhaji wa Ibrahim màmá wa ò ní máa burú o ò ní rí aburú o ọmọ mi alájà lábẹ́ pa afẹ́ kí sọ́ọ̀tì mọ́líkì alájà sálàwá abẹ̀ní òun náà lọ kọ́kọ́ yọ sí mi ó ti mú wàdúrà wá ó ní kọ́ ọlọ́run má jẹ́ ó ṣubú láéláé ó ní kọ́ ọlọ́run má jẹ́ ó ṣubú láéláé ọlá nàbí wa Muhammad wọ́n ní gọ́fúnọ̀ olóríire gọ́fúnọ̀ wa olóríire Sanwó-Olú wọ́n ló ti ránṣẹ́ wá ó ti rán àyàn wá Abdulwasi èyí tí mo fẹ́ ká mọ̀ nísìnyí òun ni pé ẹ ti gbìyànjú o ẹ ti gbìyànjú ẹ ti pe àwọn èèyàn jọ bí wàásù ọba wáyé ń gbà míì fìdáhùn la fẹ́ ṣe fún màmá nísìnyí oníkálukú dákẹ́ fẹ́ ọyá jókòó Alhaji wa Sulaiman Atawẹ́wẹ́ ọyá jókòó Atawẹ́wẹ́ náà wà ń bí Tọ́pẹ́ nọ́tíkà ọlọ́mọba Tọ́pẹ́ small doctor ó ti tó báyìí small doctor rẹ jó ní ló ti tó báyìí ọlọ́mọ dá yín sí o ọlọ́mọ dá yín sí o ọlọ́nàbí wa Muhammad wọ́n ní Suleiman Malaika mo rò pọ̀ wà ní umura ọlọ́mọ sọ dé dáadáa Alhaji wa Múritọ́ndà òun náà wà ń bí ọlọ́mọ wa ṣe dáadáa fún gbogbo yín ọlọ́nàbí wa Muhammad nísìnyí jàmá ẹ dákun ẹ sọ pé Allahu Akbar Allahu Akbar àárín àsìkò yìí la fẹ́ sáré ṣe súrà kan kọ́lọ́hún kó lè tẹ́ màmá sáfẹ́fẹ́ rẹ̀ IBD Dende egungun Alhaji Dende Ibrahim Dende ọmọ àlùbáríkà ni oríire rẹ̀ ọ̀kalẹ̀ ọlọ́run ó ṣàánú ẹ̀. Ìyá ní ìyá mi màmá lásán kọ́. Tọ́lá ní ọ̀nà àpájà, ìyànà àpájà. Ọya dúró sáàyè rẹ ní o. Dúró sáàyè rẹ ní o. Owó lókù kì í ṣe àjà àkútẹ́. Saheed Òṣùpá. Wọ́n lọ sí òsínlé. Ó wà ní Amẹ́ríkà. Ọlọ́run sọ dé dáadáa. Àwọn náà ṣàdúrà fún màmá. Saheed Òṣùpá náà ti wá. Ó ti rán àyàn wá. Ọ̀yí ìnádé yìí. Ọlọ́run wọlé àníbi wa Muhammad. Dáadáa wa ò ní bàjẹ́. Dáadáa wa ò ní bàjẹ́. Alhaji Ibrahim Dende ni ọmọ àlùbáríkà ni. O ò ní parẹ́ o. O ò ní parẹ́ o. O ò ní parẹ́ o. Ọlá nàbí wa Muhammad. Wọ́n ní táyé kọ́rẹ́nsì náà wà ní umura. Ọlọ́run kó dákun kó sọ wọn dé dáadáa. Ọlá nàbí wa Muhammad. Ọyẹ di adákẹ́. Ase mulku jama'an. Bismillahirrahmanirrahim. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت وارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلنا رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تقول فقالوا كما يسمع الكيس كلها ألقي فيها سألهم فسألوها ألم يأتكم نذير قالوا بلى وجاءنا نذير وقالوا يا قومنا ما نزل الله من شيء وقالوا لو كنا نسمع ونعقل ما كنا بأصحاب السعير وقالوا بذنب مركوب على أصحاب السعير إن الذين يدعون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم وابتلوا به إنه عليم بذات الصدور. ألا يعلم من يعلم هو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض سبلا وأنتم من مناكبها وكلوا من رزقه وإليه النشور.